What's up to my people? This still me, your own boy KWAYAH. They call me Koya with the mix and guess the jealous somewhere and number one way nobody better than. Yeah, gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ tẹ́lẹ̀ lórí channel mi pé Yorùbá Nation ló gbé mi jáde and nǹkan tí mo sì fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ lénìí nìyẹn. Mo kàn tiẹ̀ wá rò pé okay, after arrest Chief Sunday Igboho, kí ni fate Yorùbá Nation? Àwọn agitator wa, àwọn tó ń sọ̀rọ̀ nípa Yorùbá Nation, kí ni báwo ni struggle wọn sì ṣe rí after arrest Chief Sunday Igboho? Ìyẹn ló tún wá fẹ́ mú mi yà gẹ̀rẹ̀ kí n sọ pé Yorùbá aburú gan nínú ẹ̀yà tó burú nínú ìran tọ́lọ́run dá tí wọ́n burú tó jẹ́ pé inú ni bí wọ́n pọ̀, ẹ̀tanú wọn pọ̀ gan. Yorùbá jẹ́ kan nu wọn. O ò lè finú hànyàn tán. Tó bá finú hànyàn tán, gbà bẹ́ẹ̀ 90% of 100 ní pé yẹn ló máa padà dá ẹgbẹ́ yìí. Yorùbá o ò lè lọ́rẹ̀ẹ́ nínú wọn tó bá ní pé ọ̀rẹ́ mi rè mo gbé ọkàn mi le tán. No, Yorùbá burú. Reason tí mo fi ń sọ eléyìí lálẹ́ yìí ni wípé Chief, tó yẹ kí n pè ń Chief gan, ó lè láwọn yẹn, kò kí ń ṣe Chief. Fẹ́mi Fani-Káyọ̀dé, nígbà tí struggle Yorùbá Nation tó sì real, tí Sunday Igboho sì ń sọ̀rọ̀ lójú méjèèjì, alátẹnujẹ ọkùnrin yìí ó wà lára àwọn tó visit Chief Sunday Igboho nílé. Ó wà lára àwọn tó visit Chief Sunday Igboho nílé tó wá show wípé òun support Chief Sunday Igboho, tó wá show wípé this struggle I can see what you like, nǹkan tó ń rí èmi náà ń rí, nǹkan tó ń feel èmi náà ń feel ẹ̀. Pain ni Yorùbá tó ṣe mumú lọ́kàn ẹ bẹ́ẹ̀ ló ṣe mumú lọ́kàn mi. Ṣùgbọ́n ejò paramọ́lẹ̀, ejò tí ò ṣe nunu fún ni ìran Yorùbá. Ejò tí ò ṣe nunu fún ní ìran Yorùbá. Nísìnyí wọ́n ti ti Chief Sunday Igboho, wọ́n ti tì mọ́lé, ó ti wà látìmọ́lé nílùú Benin. Àìtí mọ ibi tẹ́jọ́ Chief Sunday Igboho máa já sí. Lénìí nísìnyí Chief òun ṣe Chief Fẹ́mi Fani-Káyọ̀dé ó fi PDP lẹ̀, ó join APC, tó dẹ̀ sọ pé Buhari has changed. Ó ní Buhari ó ti yàtọ̀ lórí ọ̀rọ̀ security. Buhari ti ń ṣe dáadáa. Buhari tí ò ṣe dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti ń padà ṣe dáadáa. Ó tún wá mẹ́nu lórí nǹkan kan tó wà important, tó jẹ́ nǹkan tó jẹ́ pé ó bà mí nínú jẹ́. Ó ń sọ ní pé àwọn tó bá ń lérò ní pé wọ́n fẹ́ pín ilẹ̀ Yorùbá, tó bá fẹ́ pín wa sí méjì, tó bá fẹ́ da ilẹ̀ Nàìjíríà, tó bá fẹ́ pín irú, pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ọ̀tá orílẹ̀-èdè wa ni wọ́n, and wọ́n ní láti jẹ̀yà nǹkan tó ń gbìyànjú àti ṣe yẹn. That means partially olóyè Sunday Igboho tó ń ṣe kítakíta nípò òun jà fún ìran Yorùbá tí èmi jẹ́ kan nu wọn. Partially ó ń dọ́gbọ́n sọ pé olóyè Sunday Igboho náà ó ní láti jìyà ẹ̀ṣẹ̀ nǹkan tó ń ṣe nìyẹn. Àmọ́ ìgbà tí Sunday Igboho tó ń jáde, tó ń sọ̀rọ̀, tó ń ṣe gbogbo ẹ̀, arákùnrin visit ẹ̀ nílé, ó wá ṣe sympathy pẹ̀lú ẹ̀, ó wá fi jẹ́ kó yé pé Sunday ọkùnrin takuntakun ní ẹ́, ọkùnrin takuntakun lójú ogun. Mo sọ pé nínú fídíò mi kan tí mo ṣe sẹ́yìn, mo sọ pé ìran Yorùbá ò ṣe kú fún. Under comment mi àwọn kan bú mi ní pé tí àwọn kan bá ń jáde tó bá ń sọ pé àwọn ń ṣègbìyànjú láti gba Yorùbá lóko ẹrú, káwa kan má discourage wọn. Mi ò discourage anybody.
but the issue ni pé ẹni tó bá lò mọ̀. Èmi nísìn, èmi ní ẹ̀gbọ́n tó jẹ́ ọmọ ìyá mi ọmọ bàbá mi tó lọ sí sórí struggle Nàìjíríà yìí tó lọ sí. Ó fọmọ sílẹ̀, àwa ẹbí la gbọ́dọ̀ la máa cater fọmọ, kò ń ṣe Nàìjíríà. My brother, he was a police officer. Lórí struggle Nàìjíríà làwọn ará ìlú Biafra lọ́n pa sí. Wọ́n á kó àwọn Yorùbá, àwọn ló máa kó lọ kojú àwọn Biafra. Wọ́n á kó àwọn Igbo ló máa kojú Yorùbá. But àwọn people yẹn mọ̀ tọ́jú àwọn post gidigidi ló ń fa àwọn ará tọ̀dọ̀ àwọn sí. Ẹ lè rí kọ́ nípa Hausa kan ló máa kó lọ sínú gbogbo Boko Haram kó lọ bá wọn jà. Never, it will never happen. Àwọn Yorùbá Igbo ló máa kó lọ pé kó lọ bá àwọn people yẹn jà. Wọ́n máa kó oníṣẹ́ tuẹ̀tuẹ̀ kan lé wọn lọ́wọ́. Táwọn yẹn dẹ̀ ní nǹkan gidi tó ń sound. Táwọn yẹn máa bá wọn wí burúkú. Tó bá ní pé lẹ́wọ̀n lèèyàn ní nílùú èèyàn, Yorùbá, Igbo, ẹlẹ́wọ̀n ni wọ́n nílẹ̀ Yorùbá, nílẹ̀ Nàìjíríà. Ilẹ̀ Nàìjíríà ò belong sí wọn. Hausa Fulani àwọn ló nílẹ̀ Nàìjíríà. Tó bá fojú inú wò dáadáa, Hausa Fulani ló nílẹ̀ Nàìjíríà. Wọ́n declare IPOB as terrorist group. Now, wọ́n declare Yorùbá Nation as terrorist group. But àwọn Boko Haram tó ń pààyàn, àwọn bandits tó ń pààyàn, wọ́n pè wọ́n ní terrorist, wọ́n pè wọ́n bandits. Èyí Gúnmi olè. Gúnmi yẹn ó máa sọ fún yín pé a ní choice, a ní láti bá wọn gbé bẹ́ẹ̀ ni. Àwọn ló máa dictate tá ṣe máa live life wa fún wa. A ní any say. Tẹ́yìn kan bá wá jáde, tẹ́ bá sọ pé ẹ fẹ́ rọra yín lọ́wọ́ pé ẹ fẹ́ ní pòkè nǹkan táwọn people yìí ṣe yìí ó tó, ẹ fẹ́ gbèjà ara yín. Trust me, àwọn military Nàìjíríà ló máa wá fèsì yín. Àwọn Fúlàní bandits yẹn wọ́n máa cross ẹsẹ̀ wọn ni. Wọ́n tiẹ̀ ní rí ti yín rò. Military Nàìjíríà ló máa ẹ fẹ́ dógunlẹ̀. Ẹ má try irú ẹ̀ o, wọ́n máa tún wá pa yín mọ́lé ni. Ìyẹn ló tún wá mú mi wò pé Gúnmi ó lọ sí ìlú Ìgbòho. Ó tún lọ yan ní pé ẹ̀yin ará ẹ̀yin Yorùbá, àlórí yín ó pè sẹ̀, orí yín ó pè, àdè máa gbé sí yín létí nípò orí yín ó pè, orí yín ò dẹ̀ pè náà dẹ̀ nìyẹn. Wọ́n fi hàn yín pé orí yín pé gọ̀, wọ́n dẹ̀ ń gbé hàn wá pa gọ̀, àdè gọ̀ náà nìyẹn. Torí pé tá bá gọ̀, gbogbo orú nǹkan báyìí kò ní máa ṣẹlẹ̀. Àwọn ọba lọ́ba, àwọn màmá rí àwọn agitator kan tó máa ń sọ pé àwọn ajàjàngbara fún Yorùbá kan, wọ́n máa ní táwọn ọba ò bá ì tí ready, Yorùbá ò tí ready. Ìyà tó ń jẹ àwọn mẹ̀kúnnù ilẹ̀ Yorùbá kò jẹ àwọn ọba yìí, àwọn eléyìí ń gbádùn. Àwọn ọba eléyìí ò mọ̀ nǹkan táwọn normal people, normal people ń go through. Àwọn ọba tó yẹ pé ilẹ̀kùnlé wọn ò sílẹ̀ táwọn aráàlú kan lè wọlé lọ pé òkè ọba ìlú mi rèé kí nǹkan tẹ̀ wọlé lọ pé òkè nǹkan báyìí nǹkan tó ń dùn mí nínú tí mo lè bọba ìlú mi sọ. Kò possible. Wọ́n láwọn ọba ló súnmọ́ aráàlú jù. Báwo làwọn ọba ṣe súnmọ́ aráàlú? Ọba taráàlú ò kàn lè wọlé lọ bá pé ọba ìwọ lọba ìlú mi, nǹkan báyìí ló ń dùn mí lọ́kàn, nǹkan báyìí. Tó bá dẹ̀ máa ní pé òkè ṣé báyìí ló ṣe ń rí, ìwà àtẹnudẹ́ bá jọ ń fà á ẹjọ́ kóra yín wá tún máa kò ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mọ́. Àwọn ọba ti jẹ dòdò, ẹnu wọn ò lè sọ dòdò mọ́. Gbogbo àwọn pastors, àáfàá, gbogbo wọn olè ní gbogbo wọn. As a Nigerians, ìwọ tó bí sílùú Nàìjíríà, èrè wo ló ń rí lára ìlú yẹn kó tẹ̀ jẹ́ epo kan tẹ̀ jọmọ Nàìjà? Kí ni gain wa apá kan tẹ̀ jọmọ Nàìjà? Mi ò tiẹ̀ mọ̀. Èèyàn ò lè béèrè lọ́wọ́ mi kí n rẹ́sì fún. Àwọn tó ń lọ school nílẹ̀ Nàìjíríà, kí ni fate wọn after school? Tó bá jáde school tán, kí ni fate wọn? Wọ́n máa lọ kọ́ṣẹ́ tailor, wọ́n máa ṣẹ̀ṣẹ̀ lọ kọ́ṣẹ́ hairdresser. Èyí tó bá lọ school, tó bá tún ṣe tán, tó bá jọkùnrin, wọ́n máa gbaṣẹ́ comedy, wọ́n máa bẹ̀rẹ̀ sí ní ṣe comedy. Èyí tó bá lè ṣe comedy, wọ́n máa bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ tailor. Tó bá lè ṣiṣẹ́ tailor, ó máa lọ wá nǹkan tó máa tà. Tó bá ń lọ school Nàìjíríà, kí ni ìwúlò school tó ń lọ ní Nàìjíríà? Kí ni ìwúlò school tó ń lọ? Kí ni school yẹn tó bá ṣe tán ní school yẹn?
ìwúlò wo ló fẹ́ dà fún ẹ kí ló fẹ́ dà fún ẹ nínú 100% àwọn ọmọ tó ń lọ school agídí lẹ máa fi rí 2% tó ríṣẹ́ nu gbogbo wọn ilé ìwé tó ń lọ kí ló ń dà fún wọn èmi ò mọ nǹkan mi ò mọ benefit nǹkan kan tá à ń gain lára Nàìjíríà as a country èmi ò mọ nǹkan tá à ń rí lára Nàìjíríà gẹ́gẹ́ bí ìlú tó jẹ́ orílẹ̀-èdè kí là ń gain lára wọn mi ò mọ̀ Haúsá Fúlàní ló máa sọ nǹkan tá a fẹ́ nǹkan táwọn governors ilẹ̀ Yorùbá tó bá sọ pé nǹkan báyìí àwọn fẹnu kò sí àwọn governor ilẹ̀ Haúsá wọ́n máa sọ fún yín pé ohun ó dà pé orí yìí ti pè ìbàdẹ́yìn fẹnu kò ṣe ẹ wá bí wá sọ fún yín pé ó tẹ́ wa lọ́rùn ṣé wá bí wá sọ fún yín pé ó tẹ́ wa lọ́rùn kọ́lọ́hún máa ṣọ́ wa ní ilẹ̀ Yorùbá ọ̀hìn tí ì ṣetán tá a bá ń sọ fún yín pé ọ̀hìn tí ì ṣetán ọ̀hìn tí ì ṣetán tí bá dẹ̀ ń sọ pé ọ̀hìn tí ì ṣetán náà mo ò sọ pé ọ̀hìn tí ì ṣetán due to pé àwọn youth wa lazy bóyá wọ́n ṣe bákanbákan àmọ́ lásìkò tá a wà yìí ta ló fẹ́ kú ẹ̀gbọ́n mi kú mo mọ̀ nǹkan tí mo go through ṣé ó easy kéèyàn lose lover ones ẹ̀ àwọn Haúsá Fúlàní àwọn ló ní post tó jẹ́ pé ó lágbára sorry àwọn ló ní post tó jẹ́ pé ó lágbára àwọn people yìí dẹ̀ ti múra ìjà sílẹ̀ àwọn èròjà olóró tó ń bẹ lọ́wọ́ àwọn people yìí àwọn ológun ilẹ̀ Nàìjíríà ọ̀hún ni tó bá lógun yálé ni àwọn people yìí ti ready reason tó fi nílé fà àwọn bandit lẹ̀ àwọn Boko Haram lẹ̀ àwọn ọmọ ogun wọn nìyẹn àwọn tó máa jagun fún wọn nìyẹn tógun bá bẹ̀rẹ̀ lọ́la àwọn tó máa jà fún wọn nìyẹn ṣùgbọ́n àwọn wẹ́wẹ́wẹ́ ẹ̀kọ́ tó máa ń dìde láàrin Yorùbá Ìgbò tó máa ń dìde tó máa ta bíọ́bíọ́bíọ́ kó tó tásìkò ogun táwọn ti múra ẹ̀ lẹ̀ for future time wọ́n máa bá yín ré wọn lẹ́yìn àwọn yẹn máa bá yín irú àwọn Sunday Igboho yẹn wọ́n máa bá yín ré wọn lẹ́yìn Nnamdi Kanu wọ́n rí pé ó lè command dáadáa ní Igbo side wọ́n bá yín rí lẹ́yìn irú àwọn géèmù yẹn ló ń play fún yín strategy ló ń lò ọgbọ́n òun ló fi ń bá yín ta àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tó ń wà lókè gbogbo nǹkan yín lójú wọn tó ẹ̀rù ń bá wọn láti lose post wọn wọ́n mọ̀ pé tá bá bá wọn tayò a lè jẹ ara ìdí nìyẹn tó ń fi nílé support Yorùbá nation ara ìdí nìyẹn tó ń fi nílé support Yorùbá nation àwọn olè oníjẹkújẹ àwọn ọba wa gbogbo àwọn leaders Yorùbá tó wà lókè tó ń mú ilé yan ìtìfẹ́ kú àwa tára wa ni tá bá sọ pé ká dìde ká sọ̀rọ̀ ẹ̀mí yín ló máa tún fi di hàn nífẹ̀ẹ́ mi ẹbí mi kọ̀ọ̀kan di mọ́ lágbọ́rọ̀ lọ́hùn ẹ̀mí àwọn aláìṣẹ̀ ẹ̀mí wọn ló máa tún fi di ìgbà wo lẹ́yìn tí gbọ́ pọ́n ṣe rálì wọ́n jà wọ́n ṣe kíní kan ọmọ Tinubu kan kú nínú rálì àbí ìgbà wo lẹ gbọ́ pọ́n ṣe rálì wọ́n jà ọmọ Fani káyé kí lorúkọ wèrè rẹ̀ Fẹ́mi Fani Káyọ̀dé ìgbà wo lẹ gbọ́ pé ìkànnà àwọn ọmọ ẹ̀kú nínú rálì ọjọ́ wo lẹ gbọ́ pọ́pọ́ ọmọ ìkànnà àwọn ní Ifẹ̀ nínú rálì ọmọ tó ẹ̀ṣẹ̀ bí ọjọ́ wo lẹ gbọ́ pọ́pọ́ ní pé ẹbí ẹ̀ kan jáde fọ̀ rálì kó lọ ṣe rálì torí àwọn yẹn ti yó wọ́n ti yí ohun lè bá yín ṣe rálì ẹ̀yin débi ń pa náà tẹ́ bá ṣe ń gbọ́n rí pé òun wà fẹ́ bọ́ náà wọ́n máa tún máa fi yín rúbo ẹ̀ náà ni tó bá ti pa méjì nù wa àwọn tó kù máa tún kórí bọlé jìnnìjìnnì á tún mú wọn àdúrà táwọn máa gbà fáwọn ará wa bọ̀tẹ̀ èèyàn mélòó ló wá tún fẹ́ sá kúrò lè Nàìjíríà tọ̀nà gbogbo wa lè rí físà gbà tán tábádẹ́tù ní ká máa gbàdúrà fún Ọlọ́run ká máa gbàdúrà Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ wá tún ràn wá lọ́wọ́ ó wá sọ sí ni lẹ́nu wá buyọ̀ sí
ó só sí ni lẹ́nu, ó buyọ̀ sí. Èyí ló tún wá mú mi ló tún wá jẹ́ kí n ronú ní pé Ọlọ́run sọ wípé àwa èèyàn, àwa ìran, àwa ẹ̀dá ènìyàn tá bá ṣe rí lòun ṣe máa yan olórí fún wa. Irú èèyàn táwa fúnra wa jẹ́ nílẹ̀ Nàìjíríà, irú olórí bẹ́ẹ̀ lọ́lọ́run yàn fún wa. Tá bá yí padà, a máa jẹ̀yà yẹn kú ni. Àwọn ará Nàìjíríà tí wọn bá yí padà, tí wọn bẹ̀rẹ̀ sí ní wùwà rí, wọ́n máa jẹ̀yà yẹn, wọ́n máa jẹ dọjọ́ alẹ́, wọ́n á jẹ àwọn àrọmọdọ́mọ, wọ́n á tún jẹ ń bẹ̀. Wọ́n á jẹ àwọn àrọmọdọ́mọ, wọ́n á tún jẹ ń bẹ̀. Gbogbo àwọn nǹkan tí ò bójú mu, tí ò bá yé mu, gbogbo wa yẹn là ń wù nísìn. Gbogbo atótónu tí mo ti ń sọ látàárọ̀, nǹkan tó dùn mí jù ní ti Fẹ́mi Fani-Káyọ̀dé yẹn. Òun ló dùn mí jù. From PDP to APC, from APC to PDP, from PDP to APC. A dẹ̀ tún máa pe àwọn pípù yìí ní mẹ́ńtọ̀ wa. Báwo ni wọ́n ṣe jẹ́ mẹ́ńtọ̀ wa? Olórí burúkú làwọn pípù yìí. Ẹ má bínú pé mò ń játa díẹ̀díẹ̀ sí. Àwọn pípù yìí ò kì í ṣe ohun mẹ́ńtọ̀ nothing. Àwọn pípù yìí ò kì í ṣe leaders. They are not, ohun kì í ṣe good leaders. Ohun kì í ṣe not. Ibi táwọn bá ti rí jẹ lọ́mọ̀. Dọ́là ó ti di $570. Dollar is now $570. $1 to níbo la ń lọ nílẹ̀ Nàìjíríà? Nnamdi, téèyàn kan bá ti dìde tó bá sọ̀rọ̀, ẹ fẹ́ rí wọn lẹ́yìn, ẹ fẹ́ pa wọ́n, ẹ ṣàfẹ́ ṣe nǹkan burúkú fún wọn. Tọ́dún yẹn á fi tán, mi ò rò pé Sunday Igboho lè kúrò níbi tó wà yẹn. Ẹni ẹlẹ́ni ó lọ́mọ, ó níyàwó. Ó lọ́mọ tiẹ̀, ó níyàwó. Gbogbo àwọn tó ń sọ ẹ máa lọ à ń wẹ̀ yẹn, olórí ibú ló pọ̀ jù nínú gbogbo wọn. Kò ń ṣe máa lọ à ń wẹ̀ yẹn original ló ń ṣe fún màá yẹn. Ẹ̀tọ́ ẹni ẹlẹ́ni wọnú wo kìnìún, òun ló máa mọ ibi tára òun kù sí báyìí. Àwọn ìyàwó ẹ̀, àwọn ọmọ wọn, àwọn ló máa mọ àwọn nǹkan táwọn ń go through. Ọjọ́ tèmi fúnra mi gan gbọ́ pé wọ́n arrest Chief Sunday Igboho, mo mọ tí ìrẹ̀wẹ̀sì ọkàn ṣe bá mi, mo mọ tí tó ṣe affect mi. Ká máa sọ ẹni tó jẹ́ yàwó, ká má sọ àwọn tó jọ ọmọ ẹ̀. Nàìjíríà tọ́n respect rule of law. Court ò lè sọ fún yín pé ẹ ṣe báyìí kẹ́dẹ̀ ṣe bẹ́ẹ̀. Lè máa jẹ́ kí èèyàn kan gbẹ̀mí ara ilé, ó máa fi ta kite. Èèyàn kan á gbẹ̀mí ara ilé, á máa fi ta kite. Àwọn kan á máa fẹ̀mí ẹ jẹ chicken ní Lasso Rock. Wọ́n máa mẹ́mí ẹ, wọ́n máa fi jẹ chicken, wọ́n máa fi jẹ balanced diet. Ikọ́ ló ń wá wà nísìn, àti lọ sanwó lọ́sípítù, ó máa ní bó ṣe wà. Àti ní good hospital ní Nàìjíríà, ó ní bó ṣe wà. Ó máa ní everything ṣe wà. Orí yá fáwọn lásán, private jet, America yá, UK yá. Àwọn ọmọ bó ṣe ń ṣe. Mo ò tiẹ̀ mọ bó ṣe ń ṣe mí, mo kàn ṣáà níbi kíkan tiẹ̀ ṣáà jáde lálẹ́ kíkan tiẹ̀ ṣáà pour mind mi. And for more video like this, mo máa ro ẹ̀yin tẹ́ ń wo fídíò mi, bó jẹ́ ẹ̀yin 20 lẹ lè wo fídíò yìí, please ẹ bá mi share fídíò yìí. Bó jẹ́ ẹ̀yin 20 lẹ rí wò, ẹ bá mi share fídíò yìí, ẹ like ẹ, kẹ́ subscribe sí YouTube channel mi. Èyí ló máa lè máa ginger mi láti máa jáde, láti máa wá ṣí ẹ̀yin ìran Yorùbá, láti máa wá ṣí yín lọ́kàn. Ó ní nǹkan púpọ̀ tójú wa ń tó yẹ pé tá a bá ń sọ fún yín, ó máa yé yín pé tó yẹ jẹ́ kó rí lélẹ̀. Nǹkan táwa náà bá dẹ̀ tún sọ, tá a bá sọ dáadáa, ẹ̀yin gẹ́gẹ́ bí olólùfẹ́ mi, ẹ máa bá mi ra fi sí comment below. Adérinlé, báyìí ló ṣe jẹ́ kó rí, báyìí ló ṣe jẹ́ kó rí. Mo máa really appreciate it. Please like my YouTube channel, subscribe to my YouTube channel, and just try and support your boy. Please. Thank you very much. Gani Fẹ́mi Káyọ̀dé àbí kí lórúkọ ẹ̀. Ọlọ́run á bí yín o, gbogbo ẹ̀yin tẹ́ ń dálẹ̀ Yorùbá. Gbogbo ẹ̀yin tẹ́ ń dálẹ̀ Yorùbá. Alálẹ̀ Yorùbá á bí yín, tí Yorùbá bá ṣì là lálẹ̀. Alálẹ̀ Yorùbá máa bí yín, ilẹ̀ Yorùbá máa bí yín.
Hmm? Just thank you for watching this video, and I'll be glad if you guys can like my video, share my video, and please, please and please subscribe to my YouTube channel. Still me your own favorite boy, KWAYAH, the comic choir where they make some girls they jealous. I didn't really Omo Akintola. Thank you for watching my video, and please once again share my video, subscribe to my YouTube channel, and like my video. Thank you.